مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أدعوكم الله سبحانه وتعالى أتو عليكم إغفار النبي صلى الله عليه وسلم أبتا أدعوكم ناني أبتي ó tún wú aṣọ́sùn inú àánú ẹ̀ oníká máa bẹ́nu ẹ̀dá ilé tí ó ṣẹ́kù ní jùmọ́ àtòní tàbí ọlọ́run kó mọ́sá ìjẹ́ kí á kí ọ̀pọ̀lọpọ̀ jùmọ́ àláyé kó já kí láàyè kó sì já kí pẹ̀lú àlàáfíà ara kó má fi lè ṣe àkímà fún ẹnìkọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí àlàyé ilé ìta ń bábọ̀ fún wa ní jùmọ́ ilé tí ó kọjá nípa wípé nǹkan tó dáa jù ń ní pé ìtọ́lọ̀n bá ní òun fẹ́ fún wa àtànẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n bá ṣe lálàyé fún wa nínú ẹ̀sìn ibẹ̀ náà ní ká ti gba tító. Àwọn nǹkan tó àwọn méjèèjì bá lòdì sí nígbà tó jẹ́ sí pé Ọlọ́run ò kú torí nǹkan kan dá wa wá sáyé bí kìí ṣe torí ká lè wá jọ́sìn fún, torí ìjọsìn náà l'Ọlọ́run fi ní kí a wá sáyé. Tá a bá wá ṣe ìjọsìn yẹn tọ́lọ́n kádàrá ká pàṣì ká yege láti mọ ẹ̀san tí ń bẹ fún níwájú Ọlọ́run náà ni aljanna. Ẹni tó bá wá kọ̀ tí ò ṣe ìjọsìn náà bó ti yẹ àti bó ṣe tọ́ òun náà ti mọ dédé tí ń jẹ́ ìjìyà tọ́lọ́n láàkàrẹ́lẹ̀ tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáì ṣe ìjọsìn ní ẹwọ́n fẹ́ nìkọ̀ọ̀kan wa láti lè ṣe kálíbà wà ní ẹni tí yóò yọnu Ọlọ́run. Àrùkú adómi hadithi annabi sallallahu alaihi wasallam ilé tí Abi Hurairah radiyallahu anhu tó gbà wá pé annabi sallallahu alaihi wasallam jó yí wa pé ẹ̀yin tẹ́ jí àlò umma mi la ta'khudanna ummati ma'khadha al-quruni qablaha shibran bi shibrin pé ohun tó ṣẹlẹ̀ sáwọn àlè umma tó ṣáájú nínú àwọn Yahud àtàwọn Nasara tábà ń sọ̀rọ̀ nípa àwọn àlè umma tó ṣáájú náà làwọn tí ó jẹ́ sí pé Ọlọ́run ànábì Ọlọ́run sí wọn. Àwọn Yahud lọ́lọ́run ànábì Musa sí alayhi salatu wassalam, àwọn Nasara lọ́lọ́run ànábì wa Isa sí, so tí a mọ̀ sí ànábì Isa náà ọmọ Maryam, so tí wọ́n pè ní Jésù. Ànábì wa ní in tó ṣẹlẹ̀ sáwọn àlùmọ̀ tó ṣáájú yóò padà ṣẹlẹ̀ sí àwọn àlùmọ̀ tó náà ní dédé ọmọ níka kan sí kejì wàdìrọ́ àmì ìdèrọ́ àì lédè ìgbópá kan sí kejì yóò padà ṣẹlẹ̀ sí wọn. Àwọn sàábé wá bèèrè lọ́wọ́ Ànábì pé sí àwọn tó mìnì ní pé fárísùn wà rúùm sí àwọn fúrùs àtàwọn rúùm sáwọn lọ mìnì. Ànábì sallallahu alaihi wasallam wá ní famani nas illa ulaik, ǹjẹ́ àwọn kan tó ń lo ayé bí tá jẹ́ alágbára àgbáyé nígbà náà lọ́n tó tayọ àwọn fárísì àti rúùm. Ìgbà tá bá ń sọ̀rọ̀ nípa àwọn Amẹ́ríkà àti China so nísìn ní gẹ́gẹ́ bá ṣe rí dédé láwọn èèyàn fẹ́ máa kọ́ṣe ní èrò rí àwọn alágbára ayé yá àwọn Amẹ́ríkà bá ṣe ń ṣèjọsìn ní, àwọn China bí wọ́n ṣe ń ṣèjọsìn ní, àwọn India bá ṣe ń ṣe tí a ní. Ibi tí a ti dúró ní ọ̀sẹ̀ tó lọ ní kútúbà tó lọ, àmọ́ pẹ̀lú ògbó Ọlọ́run ìtẹ̀síwájú lórí ẹ̀ náà ni àmọ́ bá lọ. A rí pé lélẹ̀ tí ò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa kùkù kẹ́ẹ̀kẹ́ àwọn tí í ṣe ẹlẹ́sìn mùsùlùmí
so wọ́n ti múra pé a fẹ́ sọdún ẹlòmílẹ̀ ní akíwá ló kan mùsùlùmí wà láwọn mùsùlùmí pọ̀ sáà máa ń discourse tó bá ní ṣe pẹ̀lú àlámàrí ọdún yìí ni bẹ́ẹ̀ ni ọlá pé àwọn èdè discourse nípa tó bá ní ṣe pẹ̀lú àlámàrí ọdún wa torí pé wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò gbàgbọ́ yẹ̀sìn ẹ̀dùgẹ́tì báwọn ṣùgbọ́n àwa a mọ̀ pé àwọn máa ń tán ṣe lọ́dọ̀ wọn ni wọn ò fi bùkátà wọn ti mọ̀ pé kò sí tó fẹ́ wọ́ ọmọ wọn lọ àyàfi tọ́lọ́n bá kàn ní ìdáyà dé ìmọ̀nà dé lókù so wọn ò ní discuss kankan pé ẹ má participate wọ́n ti kọ́ wọn already nínú ilé ìjọsìn wọn pé tó bá ń ṣe ẹ má kẹgbẹ́ pẹ̀lú wọn àwa mùsùlùmí nìkan náà la gbọ́dọ̀ máa fi ṣe ìrántí fúnra wa torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin eléyìí tó jẹ́ gold eléyìí tọ́lọ́n gbé fún wa àti in tó jẹ́ pàǹdà eléyìí táwọn ẹlẹ́sìn mí ń ṣe a wá rí pé wàhálà máa ń wà ní gbogbo ọdọọdún tẹgbà àwọn afọ́mọ̀ discuss nípa pé wọ́n ní Christmas ní December 25th wọ́n ní pé kó máa sọ pé a lè jẹ́ǹjẹ wọn a lè jẹ́ǹjẹ wọn kí ló fà á tá a fi lè jẹ́ǹjẹ wọn tá a bá sì lè jẹ́ kí ló fà á tá a fi lè jẹ́ so àlàyé Ọlọ́run ó jẹ́ kí ó débẹ̀ ẹ̀rí eléyìí tí wọ́n ń fà mára wọn lọ náà ní tàwa lọ Suratul Maida aya ẹlẹ́ẹ̀ka àwọn bẹ̀ Allah subhanahu wa ta'ala ń sọ́nà súra yìí pé wa ta'amul ladina utul kitab hillun lakum oúnjẹ ta'amul ladina utul kitab oúnjẹ àwọn tàà fún ní tírà which is àwọn Yahudi àtàwọn Nasara àwọn tọ́lọ́run rán Ànábì Musa sí àti àwọn tí Ọlọ́run rán Ànábì Isa sí àwọn Christian Ọlọ́run ní oúnjẹ wọn ẹ̀tọ́ ni fẹ́yìn mùsùlùmí ibi náà ló fa kéèsì lọ́dọ̀ àwọn àfá nígbà tó jẹ́ sí pé Ọlọ́run ní oúnjẹ wọn ẹ̀tọ́ ni àwọn al-mufassirun àwọn àfọ́ ní tafsir gẹ́gẹ́ bí àlàyé àfáwà àgbà Ibn Abbas radiyallahu ta'ala anhu nígbà táwọn ó sàlàyé àyà yìí wọ́n ní ay dhaba'ihu alil kitab ìtumọ̀ ní pé àwọn nǹkan tí àwọn alil kitab bá dú wọ́n pa ẹran ẹ̀tọ́ ni fún wa a lè jẹ torí pé nípìnlẹ̀ náà wọ́n jẹ ráìsì àwọn jẹ ráìsì sàrámù ẹni tó jẹ́ alul kitab tó jẹ́ Christian àbí ẹni tó jẹ́ Jew ó dáko ó wá gbé ẹ̀jẹ̀ wá látoko wọ́n wá sọ ẹ̀gẹ́ di gàrí àbí wọ́n sọ di èbúbọ́ láfún ẹ̀tọ́ náà ní nípìnlẹ̀ pé tọ́hámù tí Ọlọ́run sọ ń bíbáyé Abdullahi ibn Abbas ní kìí sí oúnjẹ ilé ìta ń jẹ pé torí pé ẹ̀tọ́ ni wọ́n lè fún ráìsì jẹ tá jẹ wọ́n lè fún aníkúlí àjẹ wọ́n lè fún búrẹ́dì àjẹ kò sí ìran oúnjẹ tán lè fún àtà níjẹ pé ń tọ́lọ́ sọ nínú súrà yìí nínú àyà yìí ni pé nǹkan tí wọ́n bá dú kí sì ló fà á tí fàǹfà yẹn fi wáyé àwọn àfáà pín lóríṣiríṣi ń bẹ wọ́n mú àwọn olùmọ̀ àwọn tí wọ́n sọ pé reason táà fi lè jẹ nǹkan tí wọ́n bá dú ni pé wọn ò ní dákọ Ọlọ́run síbẹ̀ tó tẹ́ bá fẹ́ dùn nǹkan nísìn ìmọ̀ kó jẹ́ sí pé lórúkọ Jésù ni wọ́n wí yóò wá dùn tó fẹ́ dùn pé a sì mà nínú Islam pé téèyàn bá fẹ́ dùn nǹkan ó kọ Ọlọ́run la gbọ́dọ̀ dá tá a bá wá dákọ nǹkan míì níbẹ̀yìn ó kọ Ọlọ́run ẹran yẹn kò ní jẹ́ ẹ̀tọ́ fún àwọn tá a bá jẹ́ mùsùlùmí ibẹ̀ ni tí àwọn apá kan lọ nú àwọn olùmọ̀ àwọn akéjì wá dà kò lé tó bá wọn ṣe bí nígbẹ́nà lọ́n tọ́lọ́ ó sọ áyà yìí kàẹ́lẹ̀ Ọlọ́run mọ̀ pé wọ́n ń dákọ nǹkan míì náà nídẹ̀yìn Ọlọ́run ó mọ̀ pé wọ́n ń dákọ mẹ́ta lọ́kan pẹ̀lú Ọlọ́run gbé wánú Suratul Maida ń bákan náà pé laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha Ọlọ́run ní wọ́n ti di kèfèrí wọ́n é ṣe olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n sọ pé mẹ́ta lọ́kan lọ́lọ́run tó ti bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀ pé wọ́n ń pe mẹ́ta lọ́kan Ọlọ́run sì ní tí wọ́n bá dú ẹ̀tọ́ ni fún ibẹ̀ làwọn apá kan náà àwọn àfá lọ pé ó dáa ibi táwà pín sí ní ṣókí òun ni pé tó bá jẹ́ sí pé ẹni tó jẹ́ alul kitab Yahudi ni àbí Nasara ni Jew ni àbí Christian ni ó dú ẹran wà hàn sí wa pé ó ti ẹ̀wí nǹkan kan báyìí àmọ́ tó wí mùjáradì tó dú ẹran yẹn wọ́n láàgbẹ̀rẹ̀ tọ́ pínpín pé ẹ̀tọ́ ni fún wa ká jẹ wọ́n pé eléyìn clear round pé ẹ̀tọ́ ni ká jẹ àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì wá ní ó dáa ọ̀nà tí ó tó pín sí ni pé tó bá jẹ́ sí pé ó dú ẹran yẹn àwọn gbà tí ó dú ẹran yẹn ó kàn ní lórúkọ Jésù ni kìí ṣe pé Jésù gẹ́gẹ́ ló dú ẹran yẹn fún sẹ́yìn pé yàtọ̀ ń bẹ láàrin rẹ pé mo dú ẹran fún nǹkan báyìí mo dú ẹran fún òòṣà
mo gbé ẹran fún ànábì Ìsá mo gbé ẹran fún wòlíì lágbájá àti ìyàtọ̀ pé ó fẹ́ bí nǹkan yẹn àwọn alìkìtàbù là ń sọ pé ó wá ní lórúkọ Jésù in Jesus name ó sì dù àkán ní ìyún náà ó tó wọ̀bẹ̀ àmọ́ kìí ṣe pé torí Jésù gẹ́gẹ́ ló fi dú ẹran yẹn ó kà dákọ Jésù ní nígbà tó fẹ́ dù ẹ̀yẹn ẹlẹ́ẹ̀kẹta àwọn ní tó bá ti wá fẹ́ dú ẹran yẹn torí nǹkan míì ó dú nítorí Jésù ní pé irú ẹran yẹn èèyàn ò lè jẹ adìẹ tán pa èèyàn ò lè jẹ ní ìrùsẹ̀ sí báyẹn nígbà tó jẹ́ sí pé mùsùlùmí náà tí ń jẹ́ mùsùlùmí tí ń kírun tí ń gbàwẹ̀ kódà tó lọ hajj tó bá fẹ́ dú ẹran tó ń ti pé ń kírun ṣe gbẹ̀ tó bá fi lè dú ẹran pé tọ́ ní orúkọ wòlíì lágbájá àbí òun dú ẹran pé ẹran mo dú fún lágbájá kí n lè bá dá lásùmọ̀ wọn òun ni kìí ṣe pé dú nítorí tọ́lọ̀ pé ẹbọ náà ni àníjẹ ti mùsùlùmí kí wá ní àwa sọ pé a fẹ́ jẹ ti ẹni tí ì ṣe mùsùlùmí tó dú ní tìtorí nǹkan míì nídẹ̀yìn Ọlọ́run pé a rí pé ilé kò sẹ́ni tí ó sọ bá nínú ẹni tó jẹ́ onímímọ̀ ni àbẹ́ni tí ì ṣe onímímọ̀ pé nǹkan tí mùsùlùmí gan dú tá a sọ pé a lè jẹ ní tìtorí pé ó dú nítorí nǹkan míì nídẹ̀yìn Ọlọ́run ẹni tí wàá ṣe mùsùlùmí sáwà gbọ́lá lórí mùsùlùmí ni so ibẹ̀ ni dédé fàǹfà ilé tí ó wà níbi agbẹ́rin àyà yìí ní ṣókí níbẹ̀ Abdullahi ibn Abbas wájú yé wa pé ń tọ́lọ̀ ọba àlékẹ́lá ń sọ níbẹ̀ ni pé àwọn nǹkan tí wọ́n bá dú ṣé wá rí ibi tí kéèsì wá wà ní pé àwọn nǹkan tí wọ́n dú tó bá jẹ́ pé wọ́n dú tí ò ní ṣe pẹ̀lú anything nípa àlámọ̀rí ìjọsìn wọn àwọn àfáà wọ́n gbà pé èèyàn lè jẹ́ tí ìbá ti ṣe pé wọ́n dú nítorí nǹkan mìíràn o àmọ́ nísìnyí tá bá wòye sí dáadáa nínú àwọn àfáà tí wọ́n gbà wípé tí àwọn alùkìtàb tí wọ́n bá dú ẹran àbádìẹ náà dú ni tí wọ́n wá fẹ́ sí ọdún wọn a rí pé nǹkan tí wọ́n dú fún wọ́n ti dú fún nǹkan míì ní dẹ́yìn Ọlọ́run wà má rí là bí lọ́gọ́ ìrìnlá pé nínú àwọn ẹran tó lọ́wọ́ bà lẹ́gẹ́ láńgbà tí ń sọ àwọn ẹran tàà lè jẹ ní Suratul Maida ayé ẹlẹ́kẹta níbẹ̀ so Ọlọ́run á bá a débi wípé wà má rí là bí lọ́gọ́ ìrìnlá àti nǹkan tí wọ́n bá ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ tí ṣe torí tọ́lọ́run kìí ṣe torí tọ́lọ́run lẹ́ fi pa nǹkan yẹn so ìbéèrè tí ó wà wáyé ni pé ó dá lódodo a ní wọ́n pa ẹran wọ́n pa adìẹ à ń bọ̀ wá bí àwọn nǹkan jíjẹ yòókù náà tó ní ṣe pẹ̀lú ọdún ǹjẹ́ àwa lè jẹ àbá lè jẹ ibo ló wọ̀ nínú àwọn ìpín tí àwọn olùmọ̀ pín àwọn ìpín yìí sí nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n níbi tó wọ̀ ní pé a rí pé ọdún ní ṣíṣe pé ìyẹn Christmas nígbà tí wọ́n lọ wo ìtàbó ló ṣe bẹ̀rẹ̀ wọ́n gbà pé àwọn ń ṣe ọjọ́ bí ọmọ Ọlọ́run wọ́n ń ṣe ọjọ́ bí ọmọ Ọlọ́run ok àti wàá gbà pé ànábì Ìsá lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé kì í sọ Ọlọ́run nínú wọn tán gbà pé ọmọ Ọlọ́run ni tó bá jẹ́ pé wọ́n gbà pé Ọlọ́run ni wọ́n ń ṣe ọjọ́ bí Ọlọ́run ni àyíbẹ̀ ẹ̀kọ́ tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run náà ni wọ́n ń ṣe ọjọ́ bí ọmọ Ọlọ́run ibi tí kéèsì wà gẹ́gẹ́ ni ó tó gbé ọ̀pọ̀lọpọ̀ tá a jẹ́ mùsùlùmí àìsábà tají lórí agbẹ́rin yẹn tó ń tàbí ọmọ gbọ́n ni pé wọ́n ní àlejẹ́ àfáàfẹ́ ní àlejẹ́ kí ló fà á tàbílà àlejẹ́ kí ló fà á tàbílà àlejẹ́ so ibẹ̀ yẹn gẹ́gẹ́ ń lè yẹn gbọ́dọ̀ gbàgbọ́ yé ń parẹ́ torí pé ẹ̀sìn ni àmánàzì ni ìwọ tó jẹ́ mùsùlùmí àdìsọ́kàn tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ sọ́lọ́n gẹ́gẹ́ bí Kùránì tí wọ́n ń tẹ̀lé ní pé kul huwallahu ahadun Ànábì sọ fún wọn pé Ọlọ́run ọ̀kan ṣoṣo náà ni Allahu samad Ọlọ́run ọba Allah yìí ọba tá a máa ń ronú kàn ní gbogbo òṣèṣí ni gbogbo ìgbà tá a bá ti ní bùkátà Ọlọ́run la máa ronú kàn pé Ọlọ́run ọ̀tún ṣàánú mi kí wá ló tẹ̀lé lam yalid wa lam yulad Ọlọ́run ò bímọ ẹ̀tì ń rán wọ́n lámi yúlad ẹnìkan ò sí bí ohun ìwọ́n tó wá jẹ́ mùsùlùmí àwọn tá jẹ́ bàbá àwọn tá jẹ́ ìyá tàní kò sí tó burú gbogbo ọdún tó bá bá ní láyé àjọ ń ṣe ni ìmánì tí ẹ sọ́lọ̀ pẹ̀lú ẹ̀sìn tí wọ́n gbé dání as a muslim wọ́n ní pé Ọlọ́run ò bímọ ẹnìkan ò sí bí wọ́n wá ní wọ́n ń sọdún ọmọ Ọlọ́run ṣe ẹ ti rí dèdè ibi tí nǹkan yẹn ti lọ́wọ́ wá
wọ́n ń sọ ọdún ìjọ tí wọ́n bí Ọlọ́run àbí wọ́n ń sọ ọdún ìjọ tí Ọlọ́run bímọ. mo rò pé à ń gbọ́ àwọn àlàyé yẹn yé dáhùn tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ìjọ wá tọ́ láti máa kópa níbi ọdún eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń celebrate ìjọ tí wọ́n bí Ọlọ́run àbí ọdún tí wọ́n ń ṣe tí wọ́n fi ń celebrate ìjọ tí Ọlọ́run bí ọmọ. As a Muslim ìwọ náà kọ́kọ́ bí ààrẹ ń láàbí rí pé in tí ń gbé àgbéyé ẹ̀sìn Ọlọ́run ọba àlékẹ́ ọlá nìkan ń ní máa ń bùn ẹni tó bá wù ú. Sẹ́ẹ̀sì rí a máa ń sàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe pé àfáà yìí sọ pé ó dá àfáà yìí sọ pé kò dá ìdẹ́kọ́ la fẹ́ wòye sí láti jọ táyé tí ń jáyé náà ni fàǹfà tí máa ń dé táyé ò sì fi ní jáyé mọ́ fàǹfà ó máa ṣẹlẹ̀ náà ni lẹ́nì kó máa sọ pé ó dá kódà ẹ̀tọ́ rí nínú àwọn àfáà tó rẹ̀ kí ló wà ń bẹ ààrẹ nínú àwọn àfáà kódà nílẹ̀ yìí tí wọ́n sọ pé kódà a lè fẹ́yàwó lórí 9 kílẹ̀ rí tiẹ̀ Ọlọ́run sọ pé fankihu ma taba lakum minan nisa Ọlọ́run ní ẹfẹ́ ni tó bá wù inú obìnrin matna Ọlọ́run gbé látọrí méjì wákù látá tẹ bá fi 3 lé méjì ó sì mélòó ó sì 5 wárù bá Ọlọ́run tún ní ẹfẹ́ 4 tẹ bá fi 4 kún 5 ó sì mélòó ó sì 9 ṣé àwọn akáyàn fún fàǹfà ẹ̀dìgẹ́tì àwọn àfáà náà sì náà mú ṣẹ́ni tí ò kéré mọ́ lọ ṣe ìsìnbátúbá a rí pé kìí ṣe gbogbo nǹkan tí wọ́n bá pè ní fàǹfà ibẹ̀ náà lèyàn máa ń wòye sí kìí ṣe gbogbo ẹ̀ tó pé ẹlòmíì ìtẹ̀lé èèyàn àbí ìtẹ̀lé ìfẹ́ ẹnu tó wà nínú ẹ̀mí èèyàn òun náà ni ó ṣokùnfà aburú fún yàn lọ́la àlùkìyàmà Ọlọ́run ọba àlùkìyàmà sì ní ó ní wa ma kunna mu'adhibin hatta nabatha rasula ní fìyà jẹ ní bọ́dì títí tá fi gbé òjíṣẹ́ dìde sí wọn pé ẹ lọ wí fún so ẹni tọ́lọ́run bá ní kí iṣẹ́ Ọlọ́run dé tí gbọ́ rẹ tí ò bá gbọ́ nìkan òun ni ó lẹ́tọ̀ọ́ sí yà àmẹ́rin tí ò bá mọ̀ so òun ti jẹ́ Ọlọ́run ti ẹnu ibi tá a ti lọ ni pé ọdún yìí tí wọ́n wá ń ṣe lé lórí nù kódà láàrin wọn àti wọn tó jọ jẹ́ nàṣọ́rọ̀ kan náà tájọ jẹ́ Christian kan náà ń bẹnu wọn táwọn náà gbà pé ọdún yẹn kò ní pìlẹ̀ kò ní basis bí ekú móyì àbí ẹ̀kọ́ so wọn ọdọọdún ní ma ń dìklẹ̀ pé kò sí pìlẹ̀ fún Jésù celebrate ọdún tí wọ́n bí kò sí ẹ̀kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà láàárá wọn kan náà nù wọn bá náà tí wọ́n takò pé innovation ni àdádálẹ̀ ní lọ́dọ̀ kan náà ibi tá a sá ti lọ ni pé àwa táwa jẹ́ mùsùlùmí kò sí tó kàn wá pẹ̀lú wọn tó pé ẹlòmíì lè máa àgbọ́yé kí náà fi ń sọ pé kò dáa kí èèyàn fi kí wọn gẹ́ pé akú ọdún òní àbí akú palẹ̀ mọ́ ọdún àbí wọ́n gbé oúnjẹ fún àwa jẹ pé kí lẹ́sìn oúnjẹ oúnjẹ ẹbí oúnjẹ àtomi nọ́mọ́ omi tá à ń fi ń dáná náà fi dáná ilé náà kí wá ní ẹ̀ṣẹ̀ tiẹ̀ tí ó bí wá di pé à lè jẹ ìgbàgbọ́ tó ti rò pọ̀ mọ́ ni kì í ṣe oúnjẹ gẹ́gẹ́ ní láìfi ìgbàgbọ́ yẹn ni pé ọdún à ń sọdún ìjọ tí wọ́n bí Ọlọ́run àbí à ń sọdún ìjọ tí Ọlọ́run bímọ mo rò pé ó kílẹ̀ báwọn sí gbogbo àwọn tá a bá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ yìí ó lágbára débi pé Ọlọ́run ọba àlékiọlá nínú Suratu Maryam aya 90-93 níbẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ mẹ́ pé takadu samawati yatafattagna minhu níjọ́ tí wọ́n kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn lórílẹ̀ ayé pé Ọlọ́run bímọ káì Ọlọ́run wọ́n fún ayé rìpọ́tù nínú Suratu Maryam pé takadu samawati yatafattagna minhu ó kù díẹ̀ kí sánmà yá wálẹ̀ wàtàǹṣàkùl abd kí ilẹ̀lẹ̀ tó máa nì máa wọ̀nyẹ̀ lẹ́sẹ̀ kí ilẹ̀lẹ̀ máa rí lójú ẹsẹ̀ nígbà tó kọ́kọ́ sọ̀rọ̀ bọ́lọ̀ ń bímọ wàtàkhirul jibalu haddan kí gbogbo òkè àwọn àpáta ńláńlá gbogbo bí tẹ́ mọ̀ wọ́n sí gbogbo tóbi tó òkè só bí gbogbo bí tó fẹ́ wà láyé kí gbogbo àwọn òkè yẹn kan fọ́ dànù nífọ̀kúfọ̀ torí kí ni anda'u lirrahmani waladan torí pé wọ́n sọ pọ́lọ̀ ń bímọ ọjọ́ yẹn ọjọ́ ìbínú Ọlọ́run ọjọ́ tọ́lọ́run bínú tí sánmà fẹ́ lè yá tí ilẹ̀ fẹ́ lè máa rí máwọn èèyàn lẹ́sẹ̀ tí gbogbo àpáta fẹ́ lè máa jápọ̀ gbogbo òdò gan tí nǹkan fẹ́ lè ṣe gbogbo tí ń sẹ̀mí lórílẹ̀ ara yìí ọjọ́ ìbínú Ọlọ́run náà celebrate and da'u lirrahmani walada torí pé wọ́n sọ pé Ọlọ́run bímọ ẹ̀wọ̀n kan báwọn Ọlọ́run wá ní wa ma yanbaghi lirrahmani an yattakhidha waladan Ọlọ́run kò lẹ́tọ̀ fún Ọlọ́run kò lẹ́tọ̀ fún kó ní anybody lọ́mọ kò lẹ́tọ̀ fún kó mú anybody ní ọmọ ok tó bá jẹ́ Ọlọ́run bá lọ́mọ
ṣé ojúṣàájú ní wà náà ayé yà lágbájá ọlá pé ojú ọmọ ọlọ́run náà ni ọlọ́run fi ń bíjà ọmọ rẹ̀. Ọlọ́run kò lẹ́tọ̀ọ́ fọ́lọ́run nínú téèyàn ò gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ní ká sọ pé ó bímọ. Ọjọ́ ìbínú ọlọ́run lọ́jọ́ tán celebrate yẹn tí ò bá yé wa. Naam, ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ fún òun kó ní anybody pé ọmọ mi ní lágbájá báyìí. Ọlọ́run ní in kullun man fi samawati wal ard, gbogbo tí ń bẹ ní sánmà yẹ́nyẹ́ àti tí ń bẹ lórí ilẹ̀ illa ati rahmani abdan, gbogbo wọn pátá ń wà bá ọlọ́run abdan ní ẹrúsìn ni. Ẹrúsìn ọlọ́run ní gbogbo wa, ọlọ́run lọ́mọ kẹ́kẹ́ láàrin wa. Ìwọ tó wá jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ kíyèsára. Agbọ́dọ̀ kíyèsára púpọ̀ púpọ̀. Kìí ká ṣe pé àwọn àfáà wà láwọn tí ẹ̀wà pọ̀ gan ibi la fẹ́ yà sí ọmọ ibi tó yà sí o. Àlàyé yẹn tí ò bá yé tẹ́lẹ̀ ni pé ọdún yẹn kìí sọdún tí mùsùlùmí gan ládì sọ́kàn rẹ̀. Ìwọ gbà pé Ọlọ́run bímọ ẹnìkan ò bí Ọlọ́run. Àwọn ń celebrate ọdún tí wọ́n bí Ọlọ́run àbọ́dún tí Ọlọ́run bímọ. Sọ pé ti takọ àdìsọ́kàn tiẹ̀. So la fi gbọ́dọ̀ kíyèsára tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáà ìlàwá kó níbi gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ìbínú ẹ̀ kó mọ́ sáà ìyọnu sí aláyé ń bì àti ní ọ̀la al-qiyama. Alhamdulillah, thumma as-salatu was-salamu al-atamani al-akmalani ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Ọlọ́run ló fi àwa tá jẹ́ mùsùlùmí mọ̀nà sójú ọ̀nà Islam tí ìbá sọ pé lọ pé Ọlọ́run ni tàlàwà àbá tí mọ̀nà inú ọ̀gbẹ́ inú ànà làwọn náà bá máa rìn. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àlàyé ilé ìta ń ṣe bọ̀ fúnra wa nípa wípé ẹni tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń ṣe ní ìran ọdún míì tí ìbá ti sọ bẹ́ẹ̀ sí Islam ìwọ̀n ò gbọ́dọ̀ participate níbẹ̀, ò gbọ́dọ̀ bá ṣe kẹ́kẹ́ bí tí ń wo ma ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yá àwọn èèyàn ni pé aládùúgbò mi tó wá jẹ́ Christian àbá aládùúgbò mi tí í ṣe mùsùlùmí táàjọ́ mọ́ ń ṣe dáadáa sí ra wa ó wá èmi náà máa ń nínáwó yóò lọ ṣe rí Islam ò kọ̀ fún wa pé Christian bímọ ó gbóúnjẹ kó mọ wá fún yín tó àwọn èèyàn máa ń sì gbọ́ kẹwàá gba oúnjẹ kẹ jẹ kódà ojú ẹni ẹ ti jẹ báyìí ti dùnú kọ́ máa ṣe ìyàwó torí pé nǹkan àládà ni àìbẹ̀ ẹ̀kọ́ kẹ́ jẹ oúnjẹ ìyàwó yẹn kò sí láìfí. Ṣùgbọ́n ní tí Islam kọ̀ fún wa ni pé àwọn nǹkan tó bá níṣe pẹ̀lú ọdún títí wọn tó níṣe pẹ̀lú ẹ̀sìn wọn sẹ́yìn fẹ́ sìn lélẹ̀ tó tó níṣe pẹ̀lú ẹ̀sìn wọn yẹn kálukú lakum dinukum waliya din. So ẹ̀ẹ́jẹ́ máa ṣe sí tí ẹ̀yìn máa ṣe títí tó àgbẹ̀rẹ̀ gbàtàjẹ́ pẹ̀lú pé ẹ má dáhùn kí ló wà ń bẹ́ẹ̀ ẹ̀pọ̀ oríṣiríṣi àwọn àfáà ló wà láyé. Ọlọ́run ọba àlékẹ́ láti wọ́nu wa nípa wípé a gbọ́dọ̀ sọ etí wa káà mọ ọ̀rọ̀ àwọn àwòláfẹ́ máa lísìn gbọ́ torí pé àwọn ulama mudillun wọ́n pọ̀ láyé àfáà sinmi lọ́nà torí tí wọ́n jẹ ló kọ pé àfẹ́ jẹ́ káwọn èèyàn kí wọ́n rí a ní aláṣejù àbí àfẹ́ jẹ́ káwọn èèyàn rí nígbà tó pé àbá ń takò wọn ọ̀rọ̀ àtakò kọ́ lélẹ̀. Wọ́n mọ̀ pé mùsùlùmí ni ọ́ ìwọ náà mọ̀ pé àwọn náà ṣe mùsùlùmí bára yín lè bí aládùúgbò dáadáa ọ̀gbọ́dọ̀ ṣàbòsí rẹ̀ bí tí ń wo ma gbogbo tí ń jẹ́ ìran dáadáa kódà tí ẹ̀sìn Islam ó tún fi rọ̀ ọ́ mà ṣe àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kódà ibi tí Islam gbé dé ókè ìbéèrè wa wáyé pé nígbà tí wá sọ yùn tó bá wá jẹ́ sí pé màmá èèyàn tàbí bàbá èèyàn ló jẹ́ Christian a sì ní á ṣe dáadáa sóbi wa ó wá dìjọ́ náà ṣáà wá ní kí ẹ kú ọdún ni ọ̀ ní kí ẹ o kódà ọmọ kan béèrè pé ó dáa ní ìjọ ọdún a sì mọ̀ pé ọ̀dọ̀ wọn náà làkú tí máa ń jẹun náà tẹ́lẹ̀ wọ́n wá ṣe turkey chicken oríṣiríṣi ṣáà wá ní jẹun ní tìtorí pé à ń sọdún táwọn èyí ṣe Christian títí wa àmọ́ ní àlàyé ń bẹ̀rùn tó bá jẹ́ pé ọba ní kápá láti jẹ́ ká mọ̀ pé òní yìí mo mọ̀ pé ọdún lẹ́ ń celebrate tó ní kápá àti
lọ wá oúnjẹ ní ìjẹ ọ̀rọ̀ àfi oúnjẹ sílẹ̀lẹ̀ fún ẹ̀pẹ́tọ̀ ẹ̀sìn lélẹ̀ àmọ́ tó bá ní kápá ọ̀jẹ́ àmọ́ pẹ̀lú àníyàn pé oúnjẹ tí wọ́n ń bọ́ nínú ilé tẹ́lẹ̀ náà ni mo rò pé clear báwọn oúnjẹ tí wọ́n fi ń bọ́ nínú ilé tẹ́lẹ̀ náà ni torí pé nǹkan yẹn àlámọ̀rí ẹ̀sìn ni ilé tó yẹ pé ó pàtàkì kéèyàn gbọ́ àgbọ́yé rẹ̀ ó pàtàkì gan àdìsọ́kàn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyẹn ló fà á tó fi jẹ́ pé tó bá jẹ́ pé báwọn sàájú ànábì bí wọ́n ṣe sí ẹ̀sìn Islam ń làwá ṣe ṣe lónìí ní kódà àfẹ́ lè sọ pé aláṣẹ́bí ńlá náà sábẹ́ ẹwò tán Saad múnà bí wa kọ́ọ̀sì nígbà tí ó gba ẹ̀sìn Islam tí ìyá rẹ̀ lóhùn ní jẹun mọ́ ìwọ́n sọ lẹ́nu nígboro Mẹ́kà yìí tọ́ọ̀ bá sì jẹun tọ́ọ̀ bá padà lẹ́yìn Muhammad ní jẹun Saad wa lọ bá ìyá pẹ̀tọ̀ ìyá ẹ jẹun fá ìyá ní jẹun nígbà bá kú sí Ọlọ́run àwọn èèyàn padà máa sọ nígbà bá lọ tán pé ọmọ bú ni ọ sì pàyà rẹ̀ Saad nítọ̀ àánú yín ṣe mí ẹjẹ́ ìyá sẹ́rí àpèjúwe tó gbé kàyẹ́lẹ̀ fún yín ni pé ẹ̀sìn Muhammad tí mo gbà yìí ẹ wo nǹkan tó ti pa agbọ́rọ̀ sí dáadáa sóbi wa pé ẹ̀sìn Muhammad tí mo gbà yìí pé ẹ bá ní ẹ̀mí 100 tí mo wá yajúlẹ̀ láì tẹ́mi ẹ̀ wá ń kú pí lẹ́yọ kọ̀ọ̀kan tó ikú tán wàláhì ní padà lórí ẹ̀sìn tí mo gbà yìí sọ́dájú ọmọ ní sáà lakum dinukum waliya din ẹ̀sìn kálukú kó mọ̀ jẹ́ tiẹ̀ kò takò yá rẹ̀ Asma bintu Abi Bakri ó wá bá Ànábì sallallahu alaihi wasallam ó ní ìrẹ́ Ànábì pé inna ummi ìyá mi ja'at ilayya ó wá bá mi wa hiya mushrikatun ìyá ìsìn ẹlẹ́bọ ni ẹbọ ní máa ń ṣe afa asil ummi ṣé mo lè ṣe dáadáa sí ìyá mi Ànábì ní sil ummaki ṣe dáadáa sí ààrẹ sẹ̀fìn gbáhùn dáadáa sí ṣe sóbi èèyàn ọ̀tọ̀ agbẹ́rin kó tẹ̀lé sí ìyá rẹ̀ ọ̀tọ̀ agbọ́dọ̀ lágbẹ̀wé nípa rẹ̀ dáadáa gẹni tó ń láti gbọ́dọ̀ ṣọ́ra nípa wípé àwọn nǹkan tábà ṣe nínú ẹ̀sìn Islam ká gbàgbọ́yé rẹ̀ ká sì wípé a rí ẹ̀rí fún àwọn nǹkan yẹn ìyẹn ló fà á tí Ọlọ́run wà lékè ọlá tó fi sọ pé àwọn nǹkan tí wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ a rí pé ọdún yẹn ọdún wọn celebrate Ọlọ́run ibẹ̀ làwọn àfáà yẹn ti wá lọ pé tọ́ wa ma uhilla li ghayri llahi bihi gbogbo tí wọ́n bá pa lẹ́ran wọ́n pa ládìẹ torí nǹkan tí ìsọ Ọlọ́run tó jẹ bẹ́ẹ̀ mi àti wọ́ iná fi torí ẹ̀ pa wọ́n pa ẹran nítorí pé wọ́n ń ṣe ọdún ìjọ tí wọ́n bí Ọlọ́run àbí ọdún ìjọ tọ́lọ́run bímọ ṣẹ̀tì rí báwọn ní ẹran gbogbo kọ́ ní ìṣù nípìnlẹ̀ ẹgbẹ́ tí a máa dìsọ́kàn tí ó wà lẹ́yìn ẹran ló sọ ẹran di haram fún mùsùlùmí ló sọ àwọn oúnjẹ náà di haram fún mùsùlùmí tọ́ ìbéèrè wa tún wáyé pé tọ̀ ó dá agbọ́ àwọn ń ṣiṣẹ́ ní company a sì mọ̀ pé ní gbogbo ọdọọdún December báyìí ni wọ́n máa ń sábà pín gift fún yàn ní company ọ̀nà méjì náà làwọn àfáà pín sí àwọn ẹni àkọ́kọ́ ní pé tó bá jẹ́ pé gift tí wọ́n fún ọ àníyàn tí wọ́n fi torí ẹ fún yín ni pé ẹ lọ sọdún lé wọ́n pín adìẹ chicken fún yẹn kọ̀ọ̀kan wọ́n tó ń fowó lé àmá níyàn ní pé ẹlọ enjoy Christmas Day wọ́n as a Muslim kí lọ sí wọ́n ni tí mọ́nì ẹ bá gbé kàrà dọ́pẹ̀ fọ́gà pẹ́tọ̀ ẹ̀dàkùn ẹ̀yùn dé mi normal salary ní alhamdulillah mo gbájí tó pẹ̀lú ẹ̀ sàwọn ẹni ẹlẹ́ẹ̀kejì ní kò sí láìfí ó lè gbà àmọ́ tó bá gbà pẹ̀lú pé kò ní ṣe anything tí ó ní ṣe pẹ̀lú pé ó wá fẹ́ appreciate ọ̀gá yẹn yíwa ni mo message ọ̀gá pẹ́tọ̀ a sì kú àṣepọ̀ ọdún o ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ o àwọn àmà kí ẹ báhùn wọ́n ní ò ní ṣe bẹ́ẹ̀ mo pé agẹ́sì abala yàn àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì ti ẹ̀dúró yẹ́yẹ́ pé kò sí tí ń jẹ wọ́n báhùn kó declare ẹ pẹ́tọ̀ nígbà àfẹ́ àmọ́ ṣe mọ̀ pé àwọn nǹkan kan wà tó yẹ pé company oríṣiríṣi ni iléeṣẹ́ mi wà tó yẹ pé ẹ̀tí ẹ̀ ní fojú rí àwọn ọ̀gá tó jẹ́ pé wọ́n ń fún ilẹ́bùn gan bóyá ń táwọn fi torí ẹ̀ ṣe ni pé gbogbo wàhálà tẹ́ ti ṣe from January to December ẹ̀bùn tí ní wọ́n tí ò bá tẹ̀ wá ní ṣe pẹ̀lú pé wọ́n ṣàlàyé pé ẹ̀bùn Christmas ní àbẹ́bùn New Year ní à ń bọ̀ wá ti bì yún náà pé ọ̀ gba ẹ̀bùn yẹn pẹ̀lú àníyàn pé bọ́ ṣe sáàfù wọn kàn compensate ẹ lásán ni fún odidi ọdún yẹn mo pé eléyìn ó lọ lágbàrin àmọ́ tó ti bẹ́ẹ̀ náà àwọn ẹ̀bùn kan wà tó jẹ́ sí agbọ́dọ̀ kíyèsára ara tá a máa ń sọ ni pé àwọn ò láwọn àṣàjẹ
nínú ọdún yẹn nísìn ń bẹ náà àwọn èèyàn tó jẹ́ pé sẹ́mọ̀ pé nínú ẹ̀sìn títí wọn ò tako kéèyàn jẹ ẹlẹ́dẹ̀ kódà environment wọ́n bí wọ́n ń ta ẹlẹ́dẹ̀ wọ́n ń ta ẹran ẹlẹ́dẹ̀ la fi gbọ́dọ̀ kíyèsára irú ẹran wo la fẹ́ rà jẹ so wọ́n wá gbóúnjẹ fún ọ òun tí ò lásà jẹ ọmọ bóyá ẹran ẹlẹ́dẹ̀ náà náà fi sáàfù rẹ látàtàrí fún ọsá lójú kòkòrò níjẹkújẹ lọ sáfẹ́ yà wọ́n ní oúnjẹ Christmas a máa dùn special food ní subhanallah ọlọ́mọdé yẹn jẹ special tí ó kó báyàn lálùkìyàmà ẹni tí ò bá mọ̀ bá láìfí kò sí láìfí kò mọ̀ náà àmọ́tẹ́yìn bá ti lè mọ̀ ọgbọ̀dọ̀ ṣọ́ra ìyẹn láàfin mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam sọ wa lára ó ní tó bá dìgbẹ̀yìn ayé àmà rídùn átùn ala abwabi jahannam àwọn olùpèpè kan wọ́n dúró lẹ́nu ọ̀nà jahannam ẹ̀wà ẹni Ànábì ní man ajabahum ẹnikẹ́ni tó bá fi lè dá wọn lọ síbi tán pè sí kọ̀dà fún òfìyà ó kàn ra fọwọ́ wọn báyìí mọ̀ sínú jahannam ni nígbàtá Ànábì wa fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní kà wọn iná làwọn tó jẹ́ sí pé bí wọ́n bá ń pe àwọn èèyàn àwọn nǹkan tó láwọn ọba àdékẹ́ọlá tó bá sọ pé ń bá ìrà wọn ẹjẹ́ má dá wọn lóhùn àwọn náà sì mọ̀ àwọn àfó òdodo àmọ́ àwọn àfá àti ń sọ òdodo àmọ́ àfi tá bá fẹ́ sáàbò sí ara wa lókù Ọlọ́run sì gbédè dé irú ọ̀rọ̀ yẹn wá nígbàtí ọkùnrin tó jẹ́ ní eré tí ń sọ̀rọ̀ fún àwọn èèyàn àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run nínú Súrátù Yásín bí Ọlọ́run ọba àdékẹ́ọlá ń sọ pé ọkùnrin yẹn ń wọ̀nà àwọn ènìyàn pé ittabi'u man la yas'alukum ajran wa hum muhtadun ẹ tẹ̀lé àwọn àfá tí ò ní sọ pé ẹ mú wá àfá tó yẹ pé wọ́n náà mọ̀ pé torí tí ó jẹ tó bá ti lè convince ẹ bí ó sì padà sọ fún pé aláàjì afẹ́ gbé àdúrà wá lẹ́yìn afẹ́ wá sọ Súrátù Yásín káyẹ́lẹ̀ Yásín tó yẹ pé ìpè gẹ́ bẹnu Súrátù Yásín tó lọ́n tó ṣépè náà mí Ọlọ́run sọ pé àmì ti sọnù nínú Súrátù Yásín gbogbo náà àmì gbogbo tẹ́ bá ti débi mò bínú ẹ̀mọ̀ sí àmì Ọlọ́run ní ẹ tẹ̀lé man la yas'alukum ajran wa hum muhtadun àwọn tí wọ́n ní sọ pé ẹ mú wá kó tó di pé wọ́n bá ń sọ òdodo àwọn ìyẹn náà mọ̀nà àfáà tí ó sọ fún ọ pé ẹjẹ́ má dán lóhùn gbogbo tó wí ẹ má dán o gbogbo tí fi ń torí ẹ kó di yín náà ni pé bí ó ṣe sọ yín di ẹrú tí ó mọ̀ gbowó lọ́wọ́ yín a gbọ́dọ̀ kíyèsára àwa náà mú òdodo àmọ́ àwọn àfáà tó yẹ pé ń ṣe látìmù tó máa ń gbáyàn ọmọ dọ́dọ̀ àwọn àfáà yẹn ó gbá ọ àmọ́ àwọn àfáà tó yẹ káwa náà lè fi nǹkan sọ àmánà kódà ẹlòmíì nínú àwọn tí wọ́n tó jọ ń gbára wọn gan wallahi wọ́n tó mọ̀ pé aláburú làwọn èmi ti rá àfáà tó yẹ pé oníjàlàbí ńlá ni ó sì mú ọmọ rẹ̀ lọlé kí o àwọn ẹni súnà torí kí ni kò fẹ́ jẹ́ kí wọ́n bá yé ọmọ jẹ́ fún kí ló sì fà ọmọbìnrin ó ti mọ̀ pé kí ló kàn wọ́n bóun tó náà máa ń ṣe fọ́mọ ọlọ́mọ ó súnmọ́ ká sí bẹ́ẹ̀ fọ́mọ tiẹ̀ náà ó ti wá mọ̀ pé àwọn ilé wọn dísẹ́ǹtì wọn ò ní wù àbàjẹ́ sí ọmọ rẹ̀ ọmọ tó ti bàlágà ó wá mú lọlé kí o àwọn tó mọ̀ pé wọn ò ní ṣàbùrú pẹ̀lú ọmọ rẹ̀ fàwọn jẹ́ láàrin ara wọn wọ́n máa ń bẹ̀rù ara wọn wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ́ ń sòdodo ẹ̀yin báyìí lẹ́ ń sòdodo ẹ̀yin báyìí lẹ́ ń sòdodo àwọn èèyàn náà sì mọ̀ bẹ́ẹ̀ kódà wá tààkì ó àmàfà tó yẹ pé jìbìtì ní máa ń lù àmàfà tó yẹ pé tó bá fi nǹkan sọ yóò dìnnà ìgbà ó lẹ fún mi ìgbẹ́ ló pé sí yẹn lórí tó láti gbọ́dọ̀ kíyèsára ní ṣókí ní tí kútúbà wa ń dálé lórí lónìí náà ni wípé ní tó bá ní ṣe pẹ̀lú ọdún àwọn tí ì ṣe mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí àyèbọn akẹgbẹ́ bẹ̀ ẹ̀pá ṣàlàyé fún alọ́sẹ̀ tó lọ àdìsí Anas bin Malik pé ìgbà tánábì dé sí Mádínà àwọn náà lọ́dún tí wọ́n máa ń ṣe ànábì sì ṣàlàyé fún ẹ pé Ọlọ́run ti fi tó dá pààrọ̀ fún yín náà ní ọdún ìtúnu àwẹ̀ àti ti iléyá tó náà nǹkan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún náà ànábì sallallahu alaihi wasallam ó wá láwọn ọ̀rọ̀ tí wọ́n máa mú wá wọ́n fi átàrí kan ti sọ́dọ̀ Imam Ali bó tẹ́mi amúwánu tí àwọn ittiba'u siratal mustaqim mukhalafati ashabil jahim nípa wípé wọ́n ní Imam Ali wọ́n ń ṣe ọdún Nairuz àti Mihrajan nígbà tí wọ́n ń ṣe ọdún yẹn wọ́n wá mú ẹ̀bùn wá fún Imam Ali pé Imam Ali wá gbà mo rò pé à ń dè bá wọn pé ní ara àwọn ẹ̀rí tí àwọn máa tún mú wá náà wọ́n tún lọ mú átàrù kan wá látọ̀dọ̀ ìyá ńlá Aisha radiyallahu anha pé Aisha náà wọ́n ń ṣe ọdún kan tí ìsọdún àwọn mùsùlùmí pé wọ́n bùn ní ẹ̀bùn pé òun náà gba ẹ̀bùn náà àwọn àfáàní aláfáàgùn sí ha ká gbà pé ọ̀rọ̀ náà lálàáfíà sọ́dọ̀ wọn pé a jẹ́ pé nǹkan tí tẹ̀fífù tún lè wà lórí ẹ̀ tá a lè sọ pé ẹ̀bẹ́ tó wà lórí ẹ̀ ní pé bóyá bùn ọ níbi bisikíìtì níjọ́ náà ẹ máa gbọ́ wọ́n fún ọ ní Fanta wọ́n fún ọ ní kóòkì ní tí ò ní ṣe pẹ̀lú pé wọ́n sè
àwọn àfáà yẹn ní kò sí láìfi nígbà tó yẹ pé nǹkan tán fún ọ nípìnlẹ̀ nǹkan tó jẹ́ tọ́ ni àmọ́ tó ti bẹ́ẹ̀ èyí tó dájú ní kọ́ máa gbà bọ́nà sí padà yẹn jù ẹ pé wal afdal an la yaqbalaha ní tó dáa tó lọ́lá jù ní pé má gbà torí kí ni ọ̀rọ̀ náà sì ló tẹ̀sùn jù torí àdìsọ́kàn ẹni tí ó bọ́n bisikíìtì tẹ́lẹ̀ nígbà tọ́dún ò sí kò bọ́n fáńtà kò bọ́n kókì nígbà tí ò sọ́dún ó wá díjọ́ ọdún onítọ̀ ẹlọ́ba ń gbé kámọ̀tì yìí fún wọn so ọdún náà ní í ṣe fún ọ ìwọ́tọ̀ sì jẹ́ mùsùlùmí ẹlẹ́lẹ́ náà láti máa ń ṣàlàyé fúnra wa nínú àṣìṣe táwọn èèyàn máa ń ṣe ni pé ẹlòmíì ò gba oúnjẹ ó sì gbọ́ yí pé wọ́n ní ò dá kéèyàn jẹ yóò wá lọ dá oúnjẹ nù fún ẹran kò dáa tó nígbà tó yẹ pẹ́ sìn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run torí nǹkan mí dá torí pé kọlu wá sí lọ́nà ni fẹ̀lẹ̀lẹ̀ ṣàlàyé fún pétọ̀ ẹ má bínú o kìí ṣe pé bóyá àfi kórìíra yín àbí mo yé tì yín o àbí bákan o pé ẹ̀sìn wa ni ò fara mọ́ báyìí tó bá bẹ̀rẹ̀ lẹ̀ ṣàlàyé fún orí tiẹ̀ náà kùnà kódà tó bá tiẹ̀ wá dùn ní spọ́ọ̀tì yẹn yóò padà dágbọ́ yẹn tó ń sọ pé ó dá ní pé n tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn kódà ó lè ṣe pé wọ́n ń ṣèkó mọ́ ni ọ̀nìtọ́ ọmọ bá ń lọ bẹ̀rẹ̀ alágbájá kó mọ́ gbàgbé oúnjẹ títí wa kó wá fóúnjẹ tí a ránṣẹ́ tí kìí ṣe mùsùlùmí tí ó gbàgbọ́ yẹ pé ń tọ́ ń tẹ́lẹ̀ láti sọ fún nǹkan yẹn ó dà ní pé ó yí ọ sí ni ẹtìgẹ́ẹ̀tì báwọn kìí ṣe pé èèyàn wa gbóúnjẹ ọwọ́ rẹ̀ dánù fẹ́ràn àbí èèyàn wa gbóúnjẹ wa ní èèyàn ọmọ lóòkè ẹ máa jẹ kí láà fẹ́ràn yẹn ma tó ọ̀bá ní jẹ́ mọ́gbà ṣàlàyé fún wọn kò sí tó burú bẹ àwọn làá rí bí nǹkan tó le ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe nǹkan tó le kìí ṣe nǹkan tó le pàápàá torí pé ìtàfi mọ̀ ìtí bá ń jẹ́ Islam ó ní guideline tó yẹ pé a gbọ́dọ̀ rìn sí bí Islam ṣe wà tó bá jẹ́ pé a bá gbà òdòkúlù fi sílmì káàfà ọlọ́ni ẹwọ omi ẹ̀sìn yẹ́yẹ́ ẹ má ṣẹ̀sìn àbọ̀ tá bá gbà òkè látòjú ẹ̀sìn ẹ má wo nípa ọ̀rọ̀ ogún jíjẹ tí bàbá bá jẹ́ Christian ọmọ jẹ́ mùsùlùmí bàbá wa jáde láyé ó wá fi billions of naira àbí dollars ó fi ẹlẹ̀ ọmọ yìí ò ní $1 kò ní báyìí ní ogún bàbá yẹn Islam ní o sọ́wọ́ àtọ́rí pé irú kí wá lélẹ̀ adúrú owó tí wọ́n ní jẹ́ ní ogún bàbá mi ọ̀gbọ́dọ̀ jẹ́ tó bá jẹ́ haram lọ jẹ́ bẹ́ẹ̀ náà ní vice versa tó bá jẹ́ pé ọmọ náà ló ní dúkìá tó máa wá ṣáájú bàbá rẹ̀ jáde láyé àgbó ṣáájú ìyá rẹ̀ jáde láyé tí ètìláfù dín tó wà láàrin wọn tẹ́sí wọn papọ̀ bàbá yẹn ò ní jẹ́ ní ogún ọmọ sáwà sọ pé Islam ó dájú ni àbáṣọ ọ́ sàlàyé náà ni actually bó ní ìsìwá sọ fọ́mọ tó jẹ́ Christian bí ọ̀ní jẹ́ ní ogún àbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́dún wọn ọjọ́ yíyan pé banding kan wà láàrin ìlú rẹ̀ kìí ṣe pé tipá fi ń kórè ara wa kọ́ àbá fi ètì ara wa kọ́ ẹ̀sìn ló làálẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà lọ gbé ogún fún ẹni tí ì ṣe mùsùlùmí tó gbé bàbá yẹn ló bí gbogbo àfáà tó bá kún ogún ìbínú Ọlọ́run mọ̀ bá wọn láyé àtàlùkìyàmà so a gbọ́dọ̀ mọ̀ àlàyé wo láàṣẹ tí ó fi yé wọn tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ní àgbọ́yé ẹ̀sìn kó mọ́ jẹ́ kẹ́sìn náà dàrú máa lọ́wọ́ kó mú adúró dédé nínú ẹ̀sìn Allah kó dákun kó sì jẹ́ kí a kú ní mùsùlùmí orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run dákun fi alọ́kànbalẹ̀ fi aláyàbalẹ̀ ń bẹ̀ Ọlọ́run dákun gbogbo tí ń dẹ́rù bà wá ń bọ̀ lókè ń bọ̀ nísàlẹ̀ Ọlọ́run dákun mọ́sà ìbá sọ́ di pẹ̀tẹ́lẹ̀ ìṣòro ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run dákun mọ́sà ìbá bíyà rẹ̀ bùkátà táyé àti tàlùkìyàmà Ọlọ́run dákun bá wa bíyà rẹ̀ má dà wá láàmú má fìtínà wa Ọlọ́run gbogbo tí ń dùn mẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run dákun má sọ di ìbànújẹ́ tí ń bà wá nínú jẹ́ táà lè bẹ́ni kankan sọ àfọ́lọ́ Ọlọ́run dákun má sọ di ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ Ọlọ́run dákun já kí láyé má ṣe lè ní àkímọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá ìpé méjì rẹ̀ Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ Ọlọ́run dákun má ṣàìbá bùn ọlọ́mọ alálùbáríkà tó ọmọ bá dé náà ọmọ díẹ̀ mẹ́pin má fi sàdáwò fún wa Ọlọ́run gbogbo tó wá bùn ẹnì kọ̀ọ̀kan wa má ṣàì sí ọlọ́mọ alálùbáríkà sí ọlọ́mọ tí ó yàn tí ó yanjú tí ó wúlò fún Islam tí ó wúlò fún àwùjọ wọ́n sì ọlọ́mọ olórí ibú wọ́n sì ọlọ́mọ àgbákò ọmọ àbí ìpàdẹ́ ọláìpé méjì rẹ̀ Ọlọ́run ó gbá bóyún ayé pátá Ọlọ́run bá sùn aláyẹ̀ ìkọlẹ̀ lára ó gbá bí a má bá tọ́jú ọmọ wọn ó gbọ́ àwọn òkú mùsùlùmí Ọlọ́run bá foríjì wọn àwọn tọ́rọ wọn kù díẹ̀ káàtó bá mójúkò fún wọn àwọn tá ń bẹ nínú kẹ́nu wọn bá sàlékún ìkẹ́ wọn ó gbọ́ àwa náà tá ń bẹ lọ́wọ́ ẹ̀mí gígùn Ọlọ́run dákun má ṣàì fún alẹ́mi tó gùn tó bá fún alẹ́mi tó gùn má já ara rẹ̀ má fi ara rẹ̀ má ṣàì fún alálàáfíà pẹ̀lú ẹ̀ ọlá ìpé méjì rẹ̀ Ọlọ́run aqulu qawli hadha astaghfirullaha li wa lakum qumu ila salati yarhamukumullah.